ni o. Tó yá máa gbélé ìsòrí títà àfikà. Mo ti bẹ̀rẹ̀. Àfikà físà. Bí Àṣàkẹ́ ti dóde o, Àṣàkẹ́ Fújì Maradona lọ́mọdé. Alásàkẹ́ Maradona tó sọ ọmọdé. Bí Àṣàkẹ́ tí ọ̀sán lọ́mú lẹ́yìn àròbìnrin ọmọdé. Olóòbí olóbìnrin tó lọ́mú lẹ́yìn rí. Ó ṣẹlẹ̀, kò sì ní ṣẹlẹ̀ láíláí forever. Láíláí. Mo lówó kìíní yẹn síbẹ̀ o. Ókè, èmi tí mo kọrin wá lórí, èmi ìyá aláàbò jẹ̀jí ọ̀pẹ́ yìí, Olúyọ̀lé Ìbàdàn. Gbogbo oríṣiríṣi èkó bí lọ́ńdá, ó dẹ̀ ní káfíńtì. Yé bàrí bá. Sọ́mọ náà mo dá máa já àjá ní. Ìjọba fẹ́ràn èmi ìyá aláàbò Olúyọ̀lé Ìbàdàn Sọ́bóyé, ń kó mọ́ kọ rẹ̀. Alùpùpù lọ́fẹ̀ẹ́, lọ́sọ̀rọ̀ ọkọ mẹ́, mọ́tàmẹ́lẹ́ jọ lásán. Rí mi tó kò rí ọ̀bá jẹ́, pẹ̀lú fóònù nọ́mbà mi 081 82 25 78 56 so ẹ pé nọ́mbà mi kí ló ń fa jẹ̀dí gan alára jẹ́ kádàrà wọn ní ìdánilẹ́kọ̀ọ́ wọ́n tó fa ìjàpọ̀lẹ̀ ní wípé jẹ̀dí ló ń fà àpọ̀jù ṣúgà minerals pepsi rice rice ní bá ń jẹ magi tẹ́sí ní ìsìn kúndùnkúndùn ni jẹ̀dí ló ń fa àwọn nǹkan yẹn sábàárà fún pé ọkùnrin sọ pé tí o kò lò lé ẹ pè mí ìyá àbíyè ìyá àbàdàn Olúyọ̀lé ọmọ kó àkókò ní mí ẹ pè mí tẹ́ ẹ bá ké sí mi pẹ̀lú àṣẹ Ọlọ́run nígbẹ́sẹ̀ rí okó tẹ̀wé lára àwọn obìnrin ó dàbí tonic fáwọn dàbí tonic a fi máa ń fresh ni tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó tí àbá dúró pé ẹni tó máa sán láwọ̀ ìlọ tó bá dúró tó ṣe kí ni Ọlọ́run tó á lè tó ẹ jẹ́ ká máa sí àwọn ọkọ wa lọ́wọ́ dáadáa ẹ bá rí èèyàn ọkùnrin náà tó ẹ bá ti súnmọ́ ẹ sáfíìsì bọ́ọ̀dì yìí ni wípé tá a bá lọ́kùnrin àti mọ́tò déédéé a lè máa hẹ́ẹ̀fì ẹ̀kọ́ máa dé máa ró tó ẹ jẹ́ ká máa sí àwọn ọkọ wa nípa náà sọ wípé nínú báìbù ẹ lọ wo bẹ̀ Psalm 127 wọ́n lè gbé ní fóbìn tí wọ́n fọwọ́ náà tí ó gbà nítorí kọ́dá kó ní kọ́ palẹ̀ ògbó ẹ̀ mọ́ kókó tó pé kí ni kò kà sí ní ìlú ilẹ̀ ìyẹn tó wá ń kọ́ ẹ wá tún lọ sí Mátíù orí kẹta ẹsẹ̀ kìíní wọ́n ní sanwó fún ọ̀làlógún jọ̀bọ̀jọ̀bọ̀ lẹ́kùn ní ike ìjọba pápá kan mọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ sábà wọ́n ń ṣiṣẹ́ lábàá tó pé àtọ̀tí bá ń ṣe àtọ̀gbẹ́ tọ́ ṣúgà fibroid àpàtẹ́sọ̀ ẹ̀ tó wojú olúwa ẹ̀bùn fún nọ́mbà ní lẹ́ẹ̀kan sí 081 25 78 mo ní bẹ́ẹ̀ sí káàkiri o mo ní lọ́dọ̀ mùsùlùmí ọmọ lóṣooṣù mo dẹ̀ ní lọ́dún Ifá ìbúté mẹ́ta mo dẹ̀ tún ní lọ́nà àjà lọ́dọ̀ àwọn ògògò ọ̀dọ̀ Ọlọ́run wà Ọlọ́run fẹ́ nìkan jẹ nìkan Ọlọ́run wà àkànní Ọlọ́run wà so mo ní bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ẹ pè mí lọ́dọ̀ ọmọ ẹ bá ń square mo ní ọ́fíìsì bẹ́ẹ̀ mo dẹ̀ ní lájà náà mo dẹ̀ ní kòrò tó ẹ pé náà bẹ̀ fún bàbá wa mo dẹ̀ mọ́ lọ káàkiri o ìyàwó iṣẹ́ fáwọn ó sọ pé bóyá bí àwọn ọ́fíìsì ọ̀ bóyá lábùjá tó bá ti lọ́dọ̀ lè bá yẹ pé fóònù nọ́mbà mi abájá tó ń wojú Ọlọ́run pẹ̀lú àṣepọ̀ Ọlọ́run tó dé ìwé àti ǹjẹ́ bá wọn gbé kiri ni ẹ. abẹ́ ìgbọ̀mọ̀ pọ̀ lórúkọ Ọlọ́run àti ọjà wa wọ́n ní wípé kò. Ẹ̀jẹ̀ ká yẹ̀wò ẹ̀mú sábò wa. Gbogbo yẹn jẹ́ ọ̀yá lórí sí. Ìyàwó lé tọrọ sàmọ́ yà kọ́ni ilé. Sọ́sọ́rọ́ bí ọwọ́ ta lọ́wọ́ aráàlú. Èyí wọ́n ń ta kí ẹwà ta àti wáká. Ṣé ẹ mọ̀ pé ń kọ́mọ lóró ní wáká? Ó sùn lóbọ̀. Ó jí lóbọ̀. Àkíw yóò rárá àdúrà. Ó jí lóbọ̀. Ṣé o bọ́ ẹ̀ ní pé ẹ polówó nọ́mbà mi? Ó ti sọ. Ó ti dáadáa.